Psalm 57 psalm ìgbàgbọ́ náà sì ni. Tí Dáfídì bá fẹ́ sọ̀rọ̀ nípa ìbẹ̀rù á kọ́ wa níbẹ̀rù, tó bá dẹ̀ fẹ́ kọ́ wa nípa ìgbàgbọ́ á kọ́ wa nípa ìgbàgbọ́. So psalm béèyàn ṣe máa engage faith, bá ṣe lè máa mú ìgbàgbọ́, bá ṣe lè máa mú lò nínú wàhálà lákòókò ìṣòro, torí di ọ̀nà àbáyọ tó wà nínú àkókò ìṣòro kò ní kéèyàn nígbàgbọ́ nínú Ọlọ́run. Kò sí ọ̀nà àbáyọ mìíràn. Ẹni tó bá ti bẹ̀rù tó bojú ẹ̀yìn kò lè ní victory, kò lè ní ìṣẹ́gun. Ìgbàgbọ́ nìkan ni. So psalm 57 àti psalm 56 lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lákòókò tí Sọ́ọ̀lù fẹ́ pa Dávìdì ni. So Dávìdì ti wá escape, ó ti kúrò ní Gat ní psalm 57, ó ti wá sá lọ sínú ihò Abdullam. Nínú kéèfù odi Dávìdì wá wà, nínú kéèfù ló ti kọ ọ̀pọ̀lọpọ̀ náà wọn psalm kàlẹ́ nìyí. So níbẹ̀ ló sá lọ sí fún Sọ́ọ̀ kó má lè rí òun pa. Nígbà tí bẹ̀rù tó bá ti dé, ṣẹ́rí ẹ jẹ́ kí n fi kọ́kọ́ ṣe àpẹẹrẹ kí ó lè yé àwọn ìyá wa, àwọn àgbàlagbà láàrin wa. Irú èmi sì ti máa fẹ́ èmi gan nọ́ọ̀sì fúnra mi ni mo máa ń draw blood patient o, but tán bá fẹ́ ṣe ti tèmi mi ò like needle rárá, mi ì like abẹ́rẹ́ rárá, mi ì like ẹ̀. So tán bá ti jẹ́ pé doctor ló fẹ́ ṣe àbí nọ́ọ̀sì ló máa ṣe, mi ì ní wo ojú abẹ́rẹ́ yìí tán bá fẹ́ fi sí, màá máa wo ojú doctor yàbí kí n máa wo ojú nọ́ọ̀sì tó fẹ́ ṣe so that ọwọ́ mi kò ní gbọ̀n, because máa wò ó tán bá fẹ́ fi abẹ́rẹ́ yẹn bọ̀ mo máa shake ọwọ́ mi ni, ó máa bà nǹkan jẹ́ fún àwọn tó ń ṣiṣẹ́ wọn. So màá gbójú mi kúrò, màá máa wo ojú nọ́ọ̀sì yẹn àbójú doctor yẹn. So that way tó máa fi wọlé mo kàn máa feel ẹ̀ ni, ojú mi ò rí, mi ní rí nígbà tó ń bọ̀ yẹn. Ṣé ẹ rí nǹkan tí mo ṣe lo àlàyé yẹn ni wípé lákòókò ìṣòro téèyàn bá tẹjú mọ́ ìṣòro yẹn tí kò gbójú kúrò níṣòro yẹn kò ní jẹ́ kéèyàn lè rí ọ̀nà àbáyọ. Tí ìṣòro bá ti dé, Ọlọ́run tó lágbára láti mú ìṣòro kúrò ó láti gbé ojú wa sókè sí, nítorí pé kò sí ìṣòro kankan tó tó Ọlọ́run. Ṣé rí ìṣòro bíi mountain òkè òní Bible fi máa ń dúró fún ìṣòro. Ẹni tí ìṣòro wà níwájú ẹ̀ ṣe mọ̀ pé òkè yẹn ó blọ́ọ̀kì ojú ẹ̀, kò jẹ́ kó rí ọ̀nà, kò jẹ́ kó rí nǹkan kan. Ṣùgbọ́n Ọlọ́run kan wà tó jẹ́ pé ó rí òkè òkúta yẹn mountain yẹn, ó rí ẹ̀yìn ẹ̀, ó rí ẹ̀gbẹ́, ó dẹ̀ rí ìwọ fúnra ẹ̀ gan tí mountain yẹn dúró síwájú ẹ̀. Ó nìkan ló mọ ọ̀nà àbáyọ, ó nìkan ló mọ bí mountain yẹn bó ṣe máa kúrò. So tá bá focus, tá bá tẹjú wa mọ́ òkè, tá ṣáà àwọn òkè yẹn pé òkè yìí Ọlọ́run, òkè yìí ga Olúwa, òkè yìí kí ni mo fẹ́ ṣe ń pa òkè yìí báyìí, ó dẹ̀ ti pẹ́ o, ó dẹ̀ ti ṣe o. Lamentation nìyẹn o, ìyẹn kan lament ni o, ìyẹn ò lọ́bi kankan. But téèyàn bá gbé ojú kúrò lára òkè yẹn tó gbé ojú sí Ọlọ́run tó jẹ́ wípé ó ga ju ọ̀run lọ, ògo rẹ̀ ju gbogbo ayé lọ, Ọlọ́run tó ti wà nígbà pípẹ́, tí òkè bá tiẹ̀ ti rí gan òkè máa ń fò ní o, òkè máa ń fò ní. So irú Ọlọ́run yẹn ló yẹ ká gbójúlé, ká gbé ojú wa kúrò ní ìṣòro yẹn. Ìṣòro yẹn á máa sọ pé ká gbójú ká máa wo òun o, but èèyàn ò gbọ́dọ̀ wo ìṣòro yẹn. Ìyẹn máa gbójú sí Ọlọ́run tó ń ṣàkóso ohun gbogbo, Ọlọ́run tó rí nǹkan tèmi ò rí, Ọlọ́run tó mọ̀ jù mí lọ, olèyàn máa gbójú sí. Nǹkan tí Dávìdì ṣe nìyẹn, torí nígbà tó sá lọ sínú kéèfù, nínú kéèfù tó wà yẹn kò ṣe nǹkan tó dà, oúnjẹ wo ló fẹ́ rí jẹ nínú kéèfù? Ṣé mọ̀ kò sí nọ́mbẹ̀, kò sí nǹkan kan, nínú òkùnkùn ni ó sá pé kán má lè rí òun ni. But ibi tó sá sí yẹn náà tó rò pé kò sẹ́ni tó lè rí òun, òun fún rẹ̀ gan mọ̀ pé wọ́n rí òun, because àwọn area boys ẹ̀, àwọn tí wọ́n lọ bá wọ́n gbọ́ pé ó wà ń bẹ̀ ni. Ṣé ní pọ́lọ́run nìkan tọ́lọ́run bá ṣọ́ nìkan ló yọ nínú ewu. Ó láṣẹ láti gbé gbogbo ọkàn wa sọ́lọ́run. Àwọn area boys yẹn wọ́n gbọ́ pé Dávìdì wà nínú kéèfù Abdullam. Ìyẹn kọ́ ló máa sọ fún wọn, ta ló sọ fún wọn? Ìyẹn kọ́ ló mọ lọ ṣámí fún wọn wípé Dávìdì tẹ̀lé òpó sáyẹn amọ̀bí tó wà o. Ó wà nínú kéèfù Abdullam, ibẹ̀ ni wọ́n ti lọ bá.
so ká ní Sọ́ọ̀lù gbọ́ pé wà ń bẹ̀ ni ibẹ̀ ni ìbá pa á sí torí kò sọ́nà àbáyọ jáde nínú kéèfù yẹn ó kàn farapamọ́ síbẹ̀ ni àǹjẹ́ ìtàwọn èèyàn dẹ̀ rí pé wà ń bẹ̀. So bọ̀ torí pé Dáfídì gbójú sí Ọlọ́run ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀. Dáfídì bẹ̀ pé ibi tó ń wà yẹn lóòótọ́ ò farapamọ́ síbẹ̀ ò but tó bá rò pé kò sẹ́ni tó rí òun irọ́ lòun pa. Wọ́n lè rí òun, Sọ́ọ̀lù lè rí òun, tó bá dẹ̀ kógun ẹ̀dẹ́ wọ́n máa rí òun pa. Ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run, mo wá sí abẹ́ ààbò Ọlọ́run yìí, mo fi Ọlọ́run yìí mo fi ṣe ààbò mi. Tá bá ti fi Ọlọ́run ṣe ààbò, ọ̀tá kàn pariwo títí tó bá pariwo títí tó máa lọ ni o. Ẹ̀yin rí ohun tó bọ́ Ọlọ́run jà tó ń wí ìnírí kò sí. Òun la ṣe máa ń kọ bigger than all my troubles, bigger than everything, God is bigger than any mountain I cannot see. Gbogbo òkè tí mi ò lè rí tó tóbi rẹpẹtẹ tèmi ò rí, Ọlọ́run ga jù lọ. Ìkan tí Dáfídì sọ Psalm 57 nìyẹn wípé Ọlọ́run kan wà tó ga jù ọ̀run yìí lọ o. Torí gbogbo Ọlọ́run yẹn ni mo fẹ́ fi ṣe ààbò mi. Òun yẹn ni mo fẹ́ fi ṣe ààbò mi. Tí bá ti fi ṣe ààbò mi, eléyìí tí mo wà nínú èyí máa là kọjá. Máa là kọjá torí Ọlọ́run yìí ó ti ní ìlérí pẹ̀lú mi. Ó ní ìlérí pẹ̀lú wa. Ó ti àfẹ́ tí ò bá mọ̀ pé Ọlọ́run ní ìlérí pẹ̀lú òun. Ọlọ́run ti ní ìlérí. Dáfídì sọ pé Ọlọ́run ti sọ pé máa di ọba Ísírẹ́lì. Ó dẹ̀ ti fàmì àmì òróró ó ti fi sí mi lórí. So kò ní fi ṣe nǹkan tí mò ń là kọjá. Situation yóò le lóòótọ́ o. Kò wà palatébù o. Ṣùgbọ́n Ọlọ́run kan wà tó kó máa ń yọ ọmọ rẹ̀. Torí ìlérí Ọlọ́run yìí ó ń láti wá sí ìmúṣẹ. Ìlérí tí Ọlọ́run ṣe fún mi ó ń láti wá sí ìmúṣẹ. Bá ṣe láti ṣe máa ronú nìyẹn. His word must orin Agatha Moses báwo ló ṣe kọ́? His word must surely come to pass. It will never fail. Ọ̀rọ̀ Ọlọ́run concerning èmi concerning ẹ̀yin ó láti wá sí ìmúṣẹ. So a láti máa rò pé torí pé ọ̀rọ̀ Ọlọ́run ìlérí Ọlọ́run láti wá sí ìmúṣẹ, ọ̀tá ò lè ṣe nǹkan kan àfẹ́ tó bá àláò tó bá gbà fọ́ta nìkan. So ìkan tí Psalm 57 tó wà lórí nìyẹn. Ẹni tí ò bá rántí story yóò lè lọ kà 1 Samuel chapter 22. Ẹ rí wípé nínú cave òun ni David sá sí. Ọ̀rọ̀ yanjú tí chapter yẹn ògùn so we are doing well. Ọ̀rọ̀ yanjú kan la máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ yanjú náà mo fún àwọn tó gbóyìnbó mo sọ pé use your trial to bring glory to God. Ní Yorùbá lo àdánwò rẹ láti fi ògo fún Ọlọ́run. Ìkan tí Dáfídì máa ń ṣe nìyẹn. Gbogbo ìgbà tí Dáfídì bá ti wà nínú àdánwò, Dáfídì máa ń fi àdánwò yẹn ó máa fi ògo fún Ọlọ́run ni. Dáfídì ò kì í fún Sátánì ní ògo kankan. Dáfídì ò kì í fún ìṣòro yẹn ní ògo kankan. Ṣùgbọ́n a máa fi ògo a máa fi fún Ọlọ́run. Mo máa for example máa ṣàpẹẹrẹ ẹni tó ń wojú Olúwa fún ọmọ. Ká sọ pé àwọn méjì ń wojú Olúwa fún ọmọ. Ẹ máa gbọ́ àdúrà ìkan sọ wípé Olúwa mo yìn ọ́ lógo, mo kúkú dúpẹ́ gbogbo ilé ta kúkú là kọjá náà gbogbo ẹ̀lẹ́ kúkú rí. Olúwa mú ẹ̀gàn yìí kúrò nínú ayé mi. Mo ń sìn ọ́ lójoojúmọ́. Mo ti ń ṣiṣẹ́ fún ọ, mo ń san táìtì, kò sí nǹkan tí mi ò ṣe. Mo ń gbààwẹ̀, mo dẹ̀ ń gbàdúrà. Àwọn aláìgbàgbọ́ gan wọ́n ń bímọ o. Yóò ṣe pẹ́ tó Olúwa lẹ́yìn ṣe máa wọ̀tá mi ní ìran báyìí Olúwa dá mi lóhùn. Àdúrà èèyàn kan nìyẹn o. Lákòókò ìṣòro, lákòókò tó ń wojú Ọlọ́run. Àdúrà obìnrin mìíràn tó náà ń wojú Ọlọ́run tó ń fún ẹni tí dókítà sọ pé kò lè bímọ lọ́mọ. Ká tún fi pè ní ìyá àbèjì. Ọba tó sọ wípé kí a máa bí sí kí a sì máa rẹ̀ sí. Alágbára gíga. Ayé ń retí ògo rẹ nínú ayé mi. Mo fẹ́ gbégbá ọpẹ́ nínú ìjọ rẹ. Kí gbogbo èèyàn mọ̀ pé kò sí nǹkan kan tó ṣòro fún Ọlọ́run yìí láti ṣe. Nínú àwọn méjèèjì ta ló gbógo Ọlọ́run yọ. So bí nǹkan tí Dáfídì máa ń ṣe nìyẹn. Ṣé mọ̀ pé the first person yẹn ìṣòro yẹn ló tẹnu mọ́. Ó gbé ìṣòro yẹn ó gbé ga ju Olúwa Ọlọ́run Ísírẹ́lì lọ. Ṣùgbọ́n ìkejì sọ wípé ìwọ ju ìṣòro tí mò ń là kọjá ìwọ jù lọ.
dókítà lè sọ wípé kò sí wúùbù kò sí nǹkan kan, ṣùgbọ́n Ọlọ́run tó dá ẹ ó lè fún ẹ ní wúùbù tuntun pàápàá. Gbogbo spare part wa ló kúkú ní store. Kò sẹ́ni tó sọ nǹkan tó final àfọlọ́run yìí nìkan ni. So nǹkan tí Dáfídì ṣe nìyẹn. Dáfídì máa ń fi nínú ìṣòro lákòókò tó bá ń la ìṣòro kọjá, ó máa ń fi ògo ìṣòro yìí ó máa ń fi fún Ọlọ́run ni. So lo àkókò ìṣòro tàbí àdánwò rẹ láti fi ògo fún Ọlọ́run. Olúwa ó yẹ kó máa ti lórí kó ti lọ́kọ. Olúwa gbogbo kíní kan. Lamentation nìyẹn o. Lamentation ni. Ṣùgbọ́n Olúwa ẹ̀yin lẹ dá ọmọ yìí. Ẹ̀yin lẹ sọ pé 2 is better than 1. Ẹ̀yin lẹ sọ pé marriage. You are the author of marriage. Nígbà tẹ́ dá ọkùnrin, ẹ yọ egun kan, ẹ yọ kúrò lára rẹ̀ fi ṣe obìnrin. Egungun tí ọmọ yìí níbi tó wà kán pàdé ara wọn. Now you are praying. You are giving glory to God. Ọlọ́run gba ògo. You are not lamenting. Kí lamentation Yorùbá mọ̀? Kéèyàn máa ìpohùn rere. Àdúrà ìpohùn rere kò kì í lọ bì kankan. So dípò kí Dáfídì kó jẹ́ kí ọkàn òun kó wà nínú ìjì tó ń là kọjá, Dáfídì máa ń yí ọkàn rẹ̀ sí Ọlọ́run. Kò ṣe pé bí a kò sọ pé ìjì yẹn wà o, á sọ, ẹ máa rí nígbà tá a bá ń ka àwọn verses yẹn, á sọ pé òun wà láàrin kìnìún. Àwọn èèyàn aláhàn burúkú, àwọn kíní kan. The next verse ẹ rí pé ṣùgbọ́n mo gbé Olúwa ga. Ọlọ́run tó ga ju ayé àti ọ̀run lọ. A yí kúrò ní ìṣòro yẹn. Kò kì í fún ìṣòro kò ń gbé ìṣòro ga rárá. A mú ìṣòro yẹn á mú balẹ̀ ni. A wá gbé Ọlọ́run rẹ̀, a wá gbé ga ju ìṣòro. And this is the way to win o. Ọ̀nà àbáyọ leléyìí o. Nígbà tá a bá ti gbé Ọlọ́run ga ju ìṣòro, a ti sọ pé Olúwa ó yá, ẹ wá fún mi ní ọ̀nà àbáyọ. But tá a bá ti ń gbé ìṣòro yìí, tá a ṣàtẹ́ pé ìṣòro yìí látẹnumọ́ṣá, tá a gbàgbé Ọlọ́run Ísírẹ́lì fún rẹ̀, ọba tó lágbára lórí ohun gbogbo, ọba tí kò sóhun tó ṣòro ṣe fún, ó máa ń jẹ́ kí nǹkan pẹ́ ni o. Tí wàá oníṣòro ṣe lọ́dọ̀ Ọlọ́run lórúkọ Jésù. So mo fẹ́ kàkà Psalm 57. Psalm 57 verse 1. Àdúrà nígbà ewu ni. Psalm 57 fẹ́ tó bá ń kọ nóòtì. Àdúrà nígbà ewu ni. Àdúrà ìrànlọ́wọ́ orin Dáfídì ni nígbà tó sá kúrò lọ́dọ̀ Sọ́ọ̀ sínú ihò òkúta. Verse 1. Nǹkan tí Dáfídì fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé Olúwa ṣàánú fún mi. Ó wà nínú ìṣòro. Dáfídì ò ṣẹ̀ o lákòókò yìí, kò tí ì ṣẹ̀ o torí kò tí ì di ọba o. Sọ́ọ̀lù kàn fẹ́ pa á ni o. Owú ni o. Kò ṣe pé bẹ́ẹ̀ ó ṣẹ̀. Káléyàn míì ni a sọ pé Ọlọ́run, nǹkan tó máa fi bẹ̀rẹ̀ ni pé Ọlọ́run ẹ̀dẹ̀ mọ̀ pé mi ò ṣe nǹkan kan. Àwọn ọ̀tá yìí kàn lé mi láìṣẹ̀ ni o. Olúwa ṣèdájọ́ àwọn ọ̀tá yìí. Nǹkan téèyàn míì máa fi bẹ̀rẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n kí Dáfídì fi bẹ̀rẹ̀, ó ní Olúwa ṣàánú fún mi. Àánú ni mo nílò. Mi sọ pé mo pé, mi sọ pé mo right, mi sọ pé mi ò ṣẹ̀. Àánú ni mo kàn nílò látọ̀dọ̀ rẹ Olúwa. Ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Ó ní nítorí ọkàn mi gbẹ́kẹ̀lé ọ. Mi ò lẹ́lòmíràn tí mo gbẹ́kẹ̀lé. Mi ò tún lọ́nà mìíràn. Kò síbi tí mo fẹ́ lọ. Ọkàn mi gbẹ́kẹ̀lé ọ. Nítorí náà ṣàánú fún mi. Lóòótọ́, ní òjìji ìyẹ́ apá rẹ ni èmi ò fi ṣe ààbò mi. Ìyẹ́ apá, ẹ mọ bí ẹdìyẹ ṣe máa ń ràgà bo ọmọ ẹ̀. Tí ẹdìyẹ bá ti ṣẹ̀mọ̀, a fi àwọn fẹ́dà sí ẹ̀ báyìí, a gbé sórí àwọn ọmọ ẹ̀. Tó bá rẹ̀ ti ṣe bẹ́ẹ̀, kò sáṣà kankan tó lè lọ bẹ̀ tó lọ gbé. Àfọmọ tó bá jáde kúrò lábẹ́ ìyá ẹ̀ nìkan làṣà máa gbé. Bọ́lọ́run ṣe máa ń ràgà bò wá nìyẹn. Psalm 91 verse 4. Olúwa máa ń ràgà bò ọmọ rẹ̀ ni. Ṣùgbọ́n ọmọ náà gbọ́dọ̀ sá wá síbẹ̀. Ọmọ tí ò bá sá wá síbẹ̀ kò sí má ṣe máa ràgà bò o. Ìwọ ló máa lọ síbẹ̀ wípé Olúwa ràgà bò mi. So Dáfídì sọ wípé nítorí tí ó máa láti ṣàánú fún mi Ọlọ́run. Ìdí ni wípé òjìji ìyẹ́ apá rẹ, òun ni mo fi ṣe ààbò mi o. Mi ò tún ní ààbò mìíràn. Kò sí. Ìwọ nìkan náà ni. Títí wàhálà wọ̀nyí yóò fi ré kọjá. Tí mo máa fi bọ́ nínú wàhálà yìí, abẹ́ ààbò rẹ ni mo sá wá sí. Fi bò mí. Tó bá ti fi bò mí, ọ̀tá ò lè rí mi. Sọ́ọ̀lù ò tiẹ̀ ní rẹ́ni tó máa sọ fún pé bí báyìí ni Dáfídì wà.
even though àwọn area boys yẹn gbọ́ bọ̀ Sọ́ọ̀lù ò gbọ́ because ká ló gbọ́ ni ó máa kó àwọn àmì lọ́pàá ń bẹ̀ ni. Sọ́ọ̀lù gbọ́ nítorí pé David fi Olúwa ó fi ṣe ààbò rẹ̀. Bí ẹdìyẹ ṣe máa ń ràgàbò ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń ràgàbò wa, bẹ́ẹ̀ ló ṣe máa ń ràgàbò àwọn ọmọ rẹ̀. Ní verse 2 ó wá sọ wípé èmi ò kígbe pé Ọlọ́run ọ̀gá ògo. Ṣe ni pé ohun engage faith ni o. Ìkọta ṣe Psalm 56 náà nìyẹn. Ìgbàgbọ́ ni o, Psalm ìgbàgbọ́ ní Psalm 57 náà. So David ń ṣiṣẹ́ ìgbàgbọ́ ń sìn. Àwọn iṣẹ́ ìgbàgbọ́ tó ń ṣe ni wípé èmi ò kígbe pé Ọlọ́run ọ̀gá ògo. Ọlọ́run tí ó ṣe ohun gbogbo fún mi. Ọlọ́run tí ò wà limited, unlimited God. Ọlọ́run tí kò sí kankan tí kò lè ṣe. Ọlọ́run tó rí mi nínú oko níbi tá àbájọ mi sí shepherd boy tó dẹ̀ wá ó dàróró lé mi lórí. Ó wá fi mí ṣolú lé bàbá. Ó wá tún sọ wípé mo máa jọba lórí Ísírẹ́lì. Kìnìún wá ó bá mi pa, àmọ̀tẹ́kùn wá ó bá mi pa, Gòláyátì dé ó górí ẹ̀ fún mi. Irú Ọlọ́run yìí ni mo fẹ́ kígbe pè. Èmi ò kígbe pé Ọlọ́run ọ̀gá ògo. Ó bẹ̀rẹ̀ sí ní ó engage faith ẹ̀ nìyẹn o. Nítorí pé Ọlọ́run yìí ó ti ṣe ìlérí pẹ̀lú mi. Ìlérí náà ó sì láti wá sí ìmúṣẹ. Ọba tó máa ń ṣèlérí tó sì máa ń mú ìlérí ṣẹ òun ni Ọlọ́run. So David fi sọ wípé èmi ò ní kú síbi tí mo wà yìí kò possible. Mo máa jáde torí ìlérí Ọlọ́run ó láti wá sí ìmúṣẹ lórí ayé mi. Nítorí náà mo máa kígbe pé Ọlọ́run ọ̀gá ògo, sí Ọlọ́run tí ó ṣe ohun gbogbo fún mi. Ní verse 3 ó wá sọ wípé Ọlọ́run yìí ti má ti kígbe pé mo ní ìdánilójú wípé ó máa ránṣẹ́ láti ọ̀run wá. Yóò sì gbà mí bí ẹni tí fẹ́ gbé mi mì tilẹ̀ ń kẹ́gàn mi. Ẹni tó fẹ́ gbé mi mì ó lè máa kẹ́gàn, ó lè máa pariwo. Sọ́ọ̀lù múra lóòótọ́. Kò síbi tí Sọ́ọ̀lù ò wá Dáfídì dé. Ṣé mọ̀? Ó ń wá káàkiri lóòótọ́ láti pa. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run mi yìí tí mo bá ti ké pè ní o, kò ṣe tí mi bá ké pè. Mo láti kọ́kọ́ ké pè. Tí bá ti ké pè Ọlọ́run yìí ó máa ránṣẹ́ wá. Bójá àwọn áńgẹ́lì ló máa ní kó wá rọ̀gbà yí mi ká. Ó máa rán wọn wá. Bójú òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ ni. God is going to deliver me. Mo ní ìdánilójú. Òun ó ránṣẹ́ láti ọ̀run wá. Yóò sì gbà mí bí ẹni tí fẹ́ gbé mi mì tilẹ̀ ń kẹ́gàn mi. Ọlọ́run yóò rán àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ jáde. Ṣé mo pa láàánú lọ́lọ́run? Àánú Ọlọ́run, ilẹ̀ àánú Ọlọ́run ò mà kì í ṣú. Ọlọ́run ò mà lè fi ọmọ rẹ̀ sílẹ̀ láàrin ọ̀tá, láàrin kìnìún. Olúwa máa rán àánú, ó sì máa rán òtítọ́ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ní òtítọ́ rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ sì ni wípé òun ò ní fi wá sílẹ̀. Òun ò ní fi wá sílẹ̀ o, òun máa gbà wá. Olúwa máa rán àánú máa gbé mi kúrò níbi tí mo wà yìí. Ó sì máa rán òtítọ́ rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ ó máa rán sí mi. Ìlérí tọ́lọ́run ṣe fún wa nìyẹn. So nǹkan tí David ṣe ń bí sí ní declaration. Ó ń declare ìlérí Ọlọ́run. Ó sì ń take step of faith ni o. Ìgbàgbọ́ ni o. Ó engage faith ẹ̀ ni o. Ó ń declare ọ̀rọ̀ Ọlọ́run. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé Olúwa máa rán àánú àti òtítọ́ rẹ̀ jáde. Ọlọ́run ló ṣèlérí fún rẹ̀ o. I will send my mercy and the truth. Ó máa rán jáde. Ní verse 4 ó wá sọ wípé ó kọ́kọ́ ti ṣe rí pé verse 1 to 3 ó ti sọ ń pa Ọlọ́run, bọ́lọ́run ẹ̀ ṣe tóbi tó, bọ́lọ́run ẹ̀ ṣe máa gba òun, bó ṣe máa ṣàánú fún òun, bó ṣe máa rán òtítọ́ rẹ̀. Ọlọ́run tó ti ní ìlérí, tó ti ní promise, tó ti ṣèlérí pẹ̀lú mi, ó ti sọ̀rọ̀ ń pa Ọlọ́run náà. Nígbà tó bá dé verse 4 ó wá sọ irú situation, nǹkan tó ń ṣe, ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́. David ṣe wá sọ ní verse 4. Ó ní ọkàn mi wà láàrin kìnìún. Àárín kìnìún lọ́kàn ń wà torí any minute ni Sọ́ọ̀lù lè dé pẹ̀lú àwọn àmì kó wá pa á síbẹ̀ yìí. Ó ní ọkàn mi wà láàrin àwọn kìnìún. Orí èmi tilẹ̀ dùbúlẹ̀ láàrin àwọn tí ó gbiná, àwọn tó jẹ́ pé wọ́n gbóná. Àwọn ọ̀tá tó ń wá Dáfídì káàkiri kò kìí ṣe ọ̀tá sùẹ̀sùẹ̀, àwọn tó gbóná ni. Ṣé mọ̀ pé òun ló lórí ogun, wọ́n dẹ̀ ti yọ kúrò wá tó ti sá. So àwọn military, àwọn tó ń jẹ́ ọ̀gá lójú ogun tí wọ́n mọ bí Dáfídì ṣe ń ṣe, wọ́n mọ ọgbọ́n tó lè fi mú Dáfídì, wọ́n mọ ọ̀nà tán lè lò. So àwọn tó lè fẹ́ pa Dáfídì wọ̀nyí, àwọn eléyìí gbiná. Ó ní èyí ni àwọn ọmọ ènìyàn ní omi ìsọ̀rọ̀ demon sí, kò sọ̀rọ̀ demon lọ́tọ̀.
ṣùgbọ́n àwọn tí mò ń sọ̀rọ̀ ń gba èyí ènìyàn ni wọ́n. Eyín ẹni tí ń ṣe ọkọ̀, eyín wọn, eyín tó wà lẹ́nu wa yìí tí wọ́n, ohun ìjà ni o. Ohun ìjà ni tí ń ṣe ọkọ̀ àti ọfà. Òun làwọn fi ṣe eyín. Then ahọ́n wọn, idà mímú ni, idà tó mú burúkú lahọ́n wọn. Ìjà ahọ́n, ìjà tó burú jù ni. Idà òní ahọ́n wọn. David yẹ explain situation ṣe ni pé irú ẹ tó bá wà nínú àkókò bíi eléyìí, báwo ló ṣe fẹ́ ṣe rí ọ̀nà àbáyọ tó jẹ́ wípé láàárín àwọn kìnìún òun ló wà, tó jẹ́ pé ṣe ló dùbúlẹ̀ láàárín àwọn tó gbiná, tó jẹ́ pé eyín àwọn èèyàn yìí túùlù ohun èlò ìjà ni, ọkọ̀ ni àti ọfà. Ahọ́n wọn fúnra wọn gan idà mímú ni, idà ni wọ́n lè fi pa ènìyàn. Nígbà tó bá wà ní situation báyìí, what do you do? Ṣùgbọ́n David mọ̀ wípé ó ní nǹkan kan tọ́lọ́run sọ nípa àwọn èlò ohun ìjà àti nípa ahọ́n. Ó láṣẹ láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. David mọ̀ wípé ó ní kankan ta lè fi bá gbogbo èlò yìí tí wọ́n fi ń ṣeṣẹ́ ibi ta lè fi bàjẹ́. Ó dẹ̀ ní ipa tí ahọ́n wa náà tó lè kó ta máa fi bá gbogbo ahọ́n tí wọn tó jẹ́ idà mímú yẹn, ta lè fi sọ wípé ó yá idà ya render useless. Tó bá jẹ́ Bible student láti mọ̀ wípé Isaiah 54 verse 16 and 17 ni mo sọ̀rọ̀ nípa ẹ̀. Isaiah 54 verse 16 and 17. Ẹgbọ́n kan tọ́lọ́run sọ o. Ó ní kíyèsí, èmi ni ẹni tí ó dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná eyín. Alágbẹ̀dẹ tó ń fẹ́ àwọn nǹkan tí wọ́n ń lò tó fi ń ṣe iṣẹ́ ibi yìí. Alágbẹ̀dẹ èyí tó ń ṣe èmi ni mo dá. Ìyẹn ni pé atẹ́gùn tó ń mí yẹn èmi ni mo ní. Mo dẹ̀ lè gbà ní ìṣẹ́jú kan. Oxygen tó fi ń mí. Alágbẹ̀dẹ tó ń ṣe iṣẹ́ yẹn gangan. Oxygen tó fi ń mí mo lè gbà lọ́wọ́ ẹ̀ ní ìṣẹ́jú kan, kò ní sí mọ́. Èmi ni mo dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná eyín. Kò dúró ń bẹ̀ o. Ó ní tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ̀. Ìyẹn ni pé ohun èlò tó mú jáde yìí gan èmi ni mo dá. Gbogbo ohun èlò tó mú jáde yẹn, Sátánì ò dá kankan nú ẹ̀, èmi ni mo dá. So ohun èlò yẹn tí n bá fẹ́ kó ṣiṣẹ́ kò ní ṣe nǹkan kan, nítorí pé èmi ni mo dá ohun èlò yẹn. Kò dúró ń bẹ̀ o. Ó ní èmi ni mo sì dá apanirun láti panu. Ẹni tó fẹ́ ṣeṣẹ́ ibi yẹn gangan tó fẹ́ panirun yẹn, èmi ni mo dá. Nígbà tó bá ń plan ẹ̀ lọ́wọ́, mo lè gba oxygen tó fi ń mí. Case close. Èmi ni. So torí pé èmi ni mo dá alágbẹ̀dẹ tó ń fẹ́ iná eyín, mo dẹ̀ lè gba atẹ́gùn tó ń mí. Gbogbo ẹ̀ parí. Ohun èlò tó ń mú jáde tó fi ń ṣeṣẹ́ ibi náà pàápàá, èmi ni mo ní, èmi ni mo dá. Kò sí lè tó dá ń bẹ̀. Ẹni tó sì fẹ́ ṣe iṣẹ́ ibi tó lò fẹ́ panirun, èmi náà ni mo dá. Mo dẹ̀ lè pa òun fún rẹ̀ run ní ìṣẹ́jú kan, kò gbà mí ní ìṣẹ́jú kan láti pa òun fún rẹ̀ run. Ó wá sọ ní verse 17 pé nítorí ìdí èyí tó bá ń kóòtì kìíní, a máa ń kóòtì verse 17, kì í rántí 16. Verse 17 láìsí 16 kò ṣeṣẹ́. A láti mọ̀ nínú ọkàn wa wípé ohun tó fi ń ṣeṣẹ́ ibi yìí Ọlọ́run ló dá, nítorí náà kò ní ṣeṣẹ́. Àwọn tó lọ ṣeṣẹ́ tán kó papọ̀, tán fi ṣeṣẹ́ tán kó papọ̀, Ọlọ́run ló dá wọn. Nítorí náà apanirun fún rẹ̀ gangan k'Ọlọ́run parun. So based on verse 16 lẹ máa ṣe decree verse 17 wípé kò sí ohun ìjà kan tí a ṣe sí mi tí yóò ṣe nǹkan, nítorí pé ohun ìjà tí wọ́n ṣe bàbá mi ló ní. Ẹni tó ṣe ohun ìjà náà, Ọlọ́run á gba oxygen tó fi ń ṣe, kò ní lè ṣe mọ́. Apanirun tó fẹ́ lọ lò gan lásán tó sọ pé òun fẹ́ fi pààyàn run, Ọlọ́run á pò òun fún rẹ̀ gan run. So nítorí náà kò sí ohun ìjà kan tá a ṣe sí mi tí yóò ṣe nǹkan. Róòlù tèmi, nǹkan tèmi á wá ṣe ń bẹ̀ ni wípé gbogbo ahọ́n tó wá dìde sí mi, ahọ́n tó jẹ́ idà yẹn, gbogbo ahọ́n yẹn mo wá dá lẹ́bi, mo dá lẹ́jọ́ lórúkọ Jésù. Ọlọ́run ò ní ṣe yẹn fún wa o. Ìyẹn fúnra wa la máa ṣe yẹn. Ìwọ ló máa wá dá ahọ́n yẹn, gbogbo ahọ́n idà, gbogbo ahọ́n ibi tí wọ́n ń sọ̀rọ̀ ibi, tí wọ́n ń fẹ́ it doesn't matter, enchantment ni o. Kò sí má ṣe lè ṣe gbogbo ẹ̀ tó, gbogbo ẹ̀ pátápátá mo bàjẹ́ pátápátá. Bọ́ọ̀lù fọjọ́ méje ṣe wàhálà wọn nìyẹn. Kán ti sọ kán pò gèdè yẹn kán pè títí dàárọ̀ ọ̀la. Gbogbo ahọ́n yẹn lórúkọ Jésù Kristi mo condemn ẹ̀. Ìyẹn nìkan lèmi máa ṣe ń bẹ̀. So nǹkan tí David ń ṣe nìyẹn. David mọ̀ pé
Isaiah 54:16-17 sọ wípé gbogbo idà àti ọ̀kọ̀ àti ọfà yìí kò lè ṣeṣẹ́, torí no weapon, kò sóhun ìjà tá ṣe sí mi tí yóò ṣe nǹkan. Ahọ́n idà wọn tó mú, ẹnu wọn tó mú burúkú yẹn, ẹnu yẹn mo condemn ẹ̀, mo judge ẹnu yẹn, mo dá ẹnu yẹn, mo dá lẹ́bi lórúkọ Jésù. So tí n bá ti lè ṣe, then I can praise my God. Màá gbé Ọlọ́run ga, màá gbé Ọlọ́run ga. Ṣé ní bó ṣe transit, kí ni transition, ẹni bó ṣe yí padà láti verse 4 sí verse 5. Ó sọ ìṣòro tó ń là kọjá fún wa ní verse 4. Nígbà tó máa dé verse 5 ó ní gbígbéga ni ọ́ Ọlọ́run ju ọ̀run lọ àti ògo rẹ ju gbogbo ayé. Gbígbéga ni ọ́ Ọlọ́run ju ọ̀run òun ayé. Mi mọ Yorùbá ẹ̀, but mo mọ English ẹ̀. Be thou exalted God above the heavens. Bí ká ti máa ń kọ orin yẹn nìyẹn. Gbígbéga ni ọ́ Ọlọ́run. Ọlọ́run tí mò ń gbéga yìí, Ọlọ́run tó ga ju ayé lọ ni. Ọlọ́run tó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Èmi ò rí ẹ̀ǹdí ẹ̀, mi ò tiẹ̀ rí iwájú, mi ò mọ ọ̀nà tó fẹ́, but I have a God tó rí gbogbo ẹ̀. Nítorí náà Ọlọ́run yìí ni màá gbéga, àti ògo rẹ̀ ó ju gbogbo ayé lọ. David yẹ ó ṣe yẹ engage faith ni o. Praise is a weapon. Mo ti sọ fún wa lórí òkè, praise ohun ìjà gidi ni. Praise, in fact, mo lè sọ pé òun ló lágbára jù. Praise is very, very powerful, especially when you want God. Tẹ́ bá fẹ́ kọ́ Ọlọ́run san ẹ̀san lórí ọ̀tá, kò sí nǹkan tó lágbára tó praise. Kò sí. Psalm 149 verse 6-7. Ó sọ pé kí ìyìn Ọlọ́run kí ó wà ní ẹnu wọn àti idà olójú méjì lé ọwọ́ wọn, láti san ẹ̀san lára àwọn kèfèrí àti ìjìyà lára àwọn ènìyàn. You want God to fight for you? You go ahead and praise God. Ẹ̀yin Ọlọ́run, kẹ́ wá mú ọ̀rọ̀ Ọlọ́run sí. Ọ̀rọ̀ Ọlọ́run tó ní idà olójú méjì ni. Ọ̀rọ̀ ẹ̀ tó ní í ṣe pẹ̀lú situation tẹ́ ẹ là kọjá yẹn, ẹ wá fi ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ẹ wá fi sí kẹ́wọ̀n nǹkan tó máa ṣẹlẹ̀. So nǹkan tí David ń ṣe nìyẹn. Àwọn ọ̀tá yìí lágbára, wọ́n pọ̀. Èmi nìkan ni mo wà báyìí, ṣùgbọ́n I have a God o tó jẹ́ pé tí mo bá ti yin Ọlọ́run yẹn, ẹ̀san máa dé lórí gbogbo àwọn ọ̀tá. Ẹ̀san máa dé. Ẹ̀san dẹ̀ dé lórí Sọ́ọ̀lù lóòótọ́. David kọ́ ló pa Sọ́ọ̀lù. Ẹ̀san dé lórí Sọ́ọ̀lù lóòótọ́. So praise, ó sì fi ń engage faith ẹ̀ ni. When you pray, when you praise God, when you confess, tá bá ń jẹ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá ń confess ẹ̀, let the redeemed of the Lord say so. And exercise faith wa ni, and engage faith wa ni. Àwọn kan tí David sì ń ṣe nìyẹn o. Òun engage faith ẹ̀, ìgbàgbọ́ ẹ̀ nínú Ọlọ́run. Ní verse 6 ó wá sọ wípé wọ́n ti ta àwọn sílẹ̀. Ó tún padà sórí nǹkan tí àwọn ọ̀tá yìí ń ṣe o. Ó ní wọ́n ti ta àwọn sílẹ̀ o. Wọ́n set trap fóun o, fún ẹsẹ̀ òun. Wọ́n tẹ orí ọkàn òun ba lóòótọ́. Pẹ̀lú nǹkan tó tí ó ń là kọjá bí tó wà yẹn, kò síyàwó, kò sọ́mọ, kò sí nǹkan kan, kò sómi, kò sí nǹkan kan nínú cave, kò sí náà. Situation yẹn kò ṣe nǹkan tó dáa. Ó ní wọ́n tẹ ọkàn òun ba. Ó wà discouraged níbẹ̀. Ó ní wọ́n ti wa ihò sílẹ̀. Òun tiẹ̀ ti rí pé wọ́n ti wa ihò sílẹ̀. Ní àárín èyí náà lé àwọn tìkára wọn jì sí. Ṣé rí pé Dáfídì ò kàn sọ pé nǹkan báyìí ni wọ́n ṣe kó dẹ̀ dákẹ́. Immediately Dáfídì dẹ̀ fún èsì. Nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣerú ẹ̀, Dáfídì dẹ̀ fi sí. Nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ó máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣerú ẹ̀, Dáfídì fi sí. Nítorí pé ó ní wọ́n di àwọn sílẹ̀ fún ẹsẹ̀ òun. Ó ní wọ́n tẹ orí ọkàn òun ba. Orí ọkàn òun ti tẹ̀ ba. Ó ní wọ́n tiẹ̀ ti wa ihò sílẹ̀ níwájú òun. Ó wá sọ wípé ṣùgbọ́n òun mọ̀ pé ihò tó gbẹ́ sílẹ̀ yìí o, ní àárín ihò yẹn gangan làwọn fúnra wọn máa jì sí o. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Ṣé rí pé ó ṣe yẹ engage faith ẹ̀ ni o. Ìyẹn ni pé let the redeemed of the Lord say so o. David ń sọ, kò kàn sọ wàhálà, kó má dẹ̀ fi nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ sí. Ìwé òwe Proverbs 26 verse 27. Proverbs 26 verse 27 sọ wípé ẹnikẹ́ni tó bá wa ihò yóò ṣubú sínú rẹ̀. Ẹnikẹ́ni ni o. Ọlọ́run ò múyàn kankan kúrò.
ẹnikẹ́ni tó bá wa ihò ó dandan kókó sínú ihò tó wà. So David fi yẹn ó fi sí lóòótọ́ ẹgbẹ́ ihò ẹ wá ihò it's alright ẹ tẹ ọkàn òun bá ẹ ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run o pé ihò tẹ ẹgbẹ́ yẹn fúnra yín lẹ máa kó sínú ẹ̀ o lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn o. David ò fún ọ̀tá láyè láti kó ní final say. David á dẹ̀ dá padà. Let the redeemed of the Lord say so. Adẹ̀rí ní ìran story Haman àti Mordecai. Gálò tí Haman tó gbẹ́ fún Mordecai. Haman fúnra ẹ̀ ló kó sí o. Tẹ́bítẹ́bí ẹ̀ ló kó sí o. Kò tẹ̀ wá ṣòun nìkan. Kí ló ṣẹlẹ̀ sáwọn? Iná ò tiẹ̀ dẹ̀ kò kàn wọ́n. Àwọn tó jù wọ́n síbẹ̀ iná rá wọn. Àwọn gangan níná jórun. So principle Ọlọ́run nìyẹn, ìlànà Ọlọ́run ni. Kò kí ṣe pé bóyá èèyàn burú àbí pé èèyàn ń gbẹ̀san. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé ẹnikẹ́ni tó bá gbẹ́hò fúnra rẹ̀ ló máa kó sí. Fún ara ẹ̀. So David sọ pé lóòótọ́ wọ́n gbẹ́hò but ìyẹn ò jẹ́ kẹ́rù bá òun nítorí òun mọ̀ pé tó bá gbẹ́hò fóun fún ara ẹ̀ ló máa kó sí. Ó ṣe yẹ engage faith ẹ̀ ni. Ó ń lo confession ọ̀rọ̀ Ọlọ́run láti fi engage faith ẹ̀ tó bá gbẹ́ kòtò orí ara ẹ̀ ló máa fi dì. Ní verse 7 David wá sọ wípé ọkàn mi ti múra o ẹ gbọ́ dáadáa o ó ní ọkàn mi ti múra Ọlọ́run ọkàn mi ti múra. Kí lọkàn David múra sí? Ó ní èmi ò kọrin èmi ó sì máa kọ orin ìyìn. Ṣé rí ní verse 7 yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń yin Ọlọ́run tọ́kàn wọn ò sí ń bẹ̀ o. Èèyàn lè máa yin Ọlọ́run kọ́kàn ẹ̀ máa wà ń bẹ̀ o. Wọ́n sọ pé ká máa praise Ọlọ́run èmi náà dẹ̀ ń jó mò ń praise Ọlọ́run ẹ tẹ̀ tún change dance step yín pàápàá ijó oríṣiríṣi ijó but your heart your mind is not even there. Your mind is not there. See when your mind is there tọ́kàn èèyàn bá wà ń bẹ̀ ẹ̀yin fúnra yín gan ẹ̀ mọ̀ wípé bí mo ṣe ń praise Ọlọ́run yìí èmi gan fúnra mi mò ń touch Ọlọ́run ẹ̀ mọ̀. Olùfẹ́ ọkàn mi máa kọrin máa gbé ọ̀gá. Olùfẹ́ ọkàn mi máa kọrin máa gbé ọ̀gá. Bí mo ṣe ń kọ mò ń wo Jésù Kristi lórí ìtẹ́ níbi tó jókòó sí. So mò ń wo Jésù Kristi mò ń gbéga ọkàn mi ń gbé Jésù Kristi ọkàn mi ń gbéga nítorí òun lolùfẹ́ ọkàn mi. So gbogbo ọkàn mi gbogbo ara mi ni mo fi ń yìn. So David sọ pé ìyìn tí mo fẹ́ yìn ni kò ṣe ìyẹn ni kò ṣe pé I know who God says I am what he says I am ẹ̀dẹ̀ ti kọ́ tán after service ẹ̀ tí wọ́n lọ bá sísà mi àkàn tí mò ń là kọjá ikú òye mi ẹ̀jẹ̀ kọ́ I know who God says I am kan ní church ni o and then you don't even know who you are. Ṣé ni pọ́kàn yìí ọkàn ẹni yẹn ò sí ń bẹ̀bẹ̀ yẹn ẹ̀kan ń kọrin ni ẹ̀kan ẹ̀dẹ̀ jó dáadáa ní church ẹ̀jọ́ ẹ̀ làágùn but your mind is not even there. Because if your heart is there and you know who you are, ìdùnnú pẹ̀lú ayọ̀ lẹ máa fi lọlé. Tún ní lọ bá yàn kan wípé ìṣòro kan ṣì wà kò tiẹ̀ yé mi because you know who you are. So David sọ wípé iyì tí mo fẹ́ fún Ọlọ́run yìí kò kì í ṣe ìyìn ẹnu o. Ìwọ ọkàn mi múra mo fẹ́ ka yin Ọlọ́run yìí tó ní yíyìn o. Ìwọ ọkàn mi múra mi ò dẹ̀ yìn pẹ̀lú broken heart mi ò yìn pẹ̀lú ọkàn tí kò sí ayọ̀ ń bẹ̀. Torí ibi tí ò bá ti sáyọ̀ Ọlọ́run ò kì í sí ń bẹ̀. Ìwọ ọkàn mi múra nínú kéèfù ni o nínú ihò tó wà yẹn a fẹ́ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ẹ̀rí la fẹ́ fi yin Ọlọ́run o. Àní wo bí tá wà yìí o àní wo situation yìí rárá. Ìwọ ọkàn mi múra ẹ̀yin ohun ìlú ó yá múra níbi tó wà yẹn kò sí ààpù àti kíní lọ́wọ́ ẹ̀ o kò kọjá ní o. But David sọ pé ìwọ ohun ìlú bó jẹ́ pẹ̀lú ẹ̀ ló máa fi play ààpù yẹn a fẹ́ gbé Ọlọ́run ga ẹ tó bá lè ṣerú ẹ̀ lákòókò ìṣòro ẹ mọ̀ bí ni Ọlọ́run ṣe fẹ́ràn David lélẹ́yìí o. Tó bá jẹ́ àwa ni Olúwa kí ni mo ṣe ká ní mo ṣẹ̀ jẹ́jẹ́ mi ni mo wà o ẹ̀yin lẹ wá dòrò orílẹ̀ mi lẹ́sẹ̀ pé máa di ọba Ísírẹ́lì mi ò ṣẹ̀ Sọ́ọ̀lù o gbogbo ẹ̀ lẹ́rí o Ọlọ́run mi ò ṣẹ̀ Sọ́ọ̀lù. Ṣé ó wá yẹ kí Sọ́ọ̀lù wá máa ṣerú nǹkan bí ilé ṣé wàá ní gbẹ̀san fún mi ni Olúwa nǹkan tó pọ̀lọpọ̀ Olúwa máa sọ nìyẹn o. Ṣùgbọ́n kí ni David ṣe? David sọ pé ìwọ ọkàn mi ó yá múra o gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì múra mo fẹ́ kó múra mo fẹ́ kọ orin mo sì máa kọ orin ìyìn kó ṣorin lásán
kò kì í ṣorin who can battle with the Lord who can. Mo fẹ́ yin Ọlọ́run ni ọba tó gbé ògo kárí ògo ni Ọlọ́run tí òkùnrin tó sá sí Jọ́dánì rí tó padà sẹ́yìn. Mo fẹ́ gbé Ọlọ́run yẹn ga ni, kò kì í ṣorin òwe, orin láti gbé Ọlọ́run ga tí ò ní kankan ṣe pẹ̀lú nǹkan tí mò ń là kọjá. Oní Dáfídì ń sọ choice ni o, is a choice téèyàn lè make. Èèyàn lè decide wípé kò fẹ́ máa rẹ̀wẹ̀sì nínú ìṣòro yẹn, kó ṣáà máa kó gbé ìṣòro yẹn kó gbé dání kó máa bọ ìṣòro yẹn bí Ọlọ́run. Èèyàn dẹ̀ lè decide wípé ìṣòro yìí mo gbé lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run tó ju gbogbo ìṣòro lọ, Ọlọ́run tó tẹ́ pé kò sí kankan tó ṣòro ṣe fún, mo gbé lé lọ́wọ́. Èmi dẹ̀ decide pé mo kàn fẹ́ yin Ọlọ́run tèmi ni. It doesn't matter what is going on, I want to praise this God. I want to praise him. And when God sees that you have a heart like that, inú Ọlọ́run á dùn sí irú ẹ̀ tó bá ṣe irú ẹ̀ tí ò fi divided àti òṣèlú tó rò pé tí ò bá dẹ̀ ti tètè ṣe kí tètè èèyàn kan wà níbì kan nígbà kan tó mú mi lọ́bẹ̀ kí ẹ ti ronú yẹn náà at the same time. Ṣé ni pé pọ́kàn ẹni yẹn jìnnà sọ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn, ẹ ti ní plan B ẹ ti ní plan C. But David sọ wípé ọkàn mi múra, ó ń bọ́kàn ara ẹ̀ sọ̀rọ̀ ni o, nígbà méjì ló sọ, ìwọ ọkàn mi múra o, a fẹ́ yin Ọlọ́run ni, a fẹ́ kọ orin ìyìn ni o, a kọ orin pé come and fight for me, orin ìyìn la fẹ́ kọ, a fẹ́ gbé Ọlọ́run ga pẹ̀lú gbogbo ọkàn mi ni. Ní verse 8 òun náà ló ṣì ń continue, ó ní jí ìwọ ògo mi, ògo ayé mi jí, ìwọ ògo ayé mi, ìwọ ògo ayé mi ò lè sùn, jí àkókò náà tó ìwọ ògo ayé mi jí, má jẹ́ kó jẹ́ kí ìrẹ̀wẹ̀sì dé bá ọ. I will fulfill destiny. Whether the enemy likes it or not, kò matter. Ìkan tó lọ́hùn sọ ló matter. So ìwọ ògo mi jí, ohun èlò orin àti dùrù, gbogbo ọmọ kan tí mo fi ń praise Ọlọ́run nínú gbọ́tẹ̀rẹ̀ bí mo ṣe máa ń yin Ọlọ́run, gbogbo yín ẹ dìde o, torí mo fẹ́ gbé Ọlọ́run yìí ga, mo fẹ́ gbé Ọlọ́run, mo fẹ́ gbé ga. Èmi tìkálà mi yóò sì jí ní kùtùkùtù, màá jí very early ní o, láàárọ̀ báyìí èmi màá jí láàárọ̀ pẹ̀lú ibi tó wà tí ò sí iná tí ò sí oúnjẹ tí ò sí nǹkan kan yẹn. Dáfídì ní màá jí ní kùtùkùtù ni, màá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, gbogbo nǹkan tó wà lára mi á máa gbé Ọlọ́run ga, á yin Ọlọ́run, á gbé Ọlọ́run ga. And this is the way to get out of challenges o, is the only way to come out o. Nígbà tá a bá yin Ọlọ́run tó lágbára ju ọ̀tá lọ, òun ló máa ṣe easy láti bọ́ nínú ìṣòro. Òun ni verse 9, ó ní èmi ò máa yìn ọ́. Gbogbo verse tó fi sọ pé ó máa yin Ọlọ́run, inú ìṣòro ló wà o. Dáfídì dẹ̀ sọ pé èmi ò máa yìn ọ́, kò ṣe pé máa yìn ọ́ lẹ́ẹ̀kan ni, continuous ni o, máa yìn ọ́ ni o, mo máa yìn ọ́ lọ ní Olúwa, tó lè mi ò kú síbi tí mo wà kò possible, mo máa yìn ọ́ ní Olúwa láàárín àwọn ènìyàn. Ṣẹ́ni ó tún ti ń prophesy síra ẹ̀ o. Out of faith tún leléyìí, ó ń engage faith ẹ̀ ni o, ó ń confess ni o, nǹkan tó máa ṣẹlẹ̀, àsọtẹ́lẹ̀ ni Dáfídì ń sọ. This is how to engage your faith. Èmi ò máa yìn ọ́, kò ṣe nínú káfù, mo yìn ọ́ nínú kéèfù yìí, ṣùgbọ́n kò ṣe nínú kéèfù yìí nìkan, torí mo máa kúrò ní òkúta yìí. Láàárín àwọn ènìyàn màá máa kọrin sí ọ, láàárín àwọn orílẹ̀-èdè, kò wá ṣe láàárín àwọn ènìyàn nìkan, ìyẹn ni pé mo sì máa lọ sáàárín àwọn orílẹ̀-èdè láti lọ́wọ́ fi ògo fún Ọlọ́run o. Visibility, ó sì máa fún mi visibility, kò tiẹ̀ ṣe pé Jerusalem nìkan ni màá dúró sí. I'm still going to go out of Jerusalem and praise you and tell people how great, how mighty you are. Out of faith nìyẹn, ó sì yẹ engage faith ẹ̀ ni o. So that's àwọn tó yẹ ká máa ṣe là ń sọ yìí o. Instead tá máa fi jókòó, tá máa fi máa ronú, tá máa gbé ìṣòro yẹn, tá máa gbé dání, tá máa wò ìṣòro yẹn, tá máa bọ ìṣòro yẹn bí ẹ tó ń bọ òrìṣà. Àwọn nǹkan tó yẹ ká máa ṣe òní Dáfídì ń ṣe. Ó sọ àsọtẹ́lẹ̀ pé ibi kò parí síbí yìí o, I'm going to come out of this, nǹkan kan ò dẹ̀ ní ṣe mí, láyọ̀ ni màá fi kúrò bí tí mo wà yìí. Mo dẹ̀ máa kọrin láti máa gbé Ọlọ́run ga láàárín àwọn ènìyàn ni o, kò ṣe nínú ihò, àti láàárín àwọn orílẹ̀-èdè, from one nation to the other. I have a glorious future. Nǹkan tí Dáfídì ń sọ nìyẹn. Ní verse 10 ó wá sọ wípé nǹkan tí mo ṣe ní ìdánilójú ni wípé àwọn nǹkan tí mo ń sọ yìí ó máa ṣẹlẹ̀ nítorí àánú Ọlọ́run ó pọ̀ dé ọ̀run.
àánú ọlọ́run yìí ó pọ̀ dé ọ̀run, unlimited God ni o, kò sí kankan tó lè limit ẹ o, ọ̀run ó kọjá ọ̀run pàápàá. Àánú ẹ̀, ilẹ̀ àánú ẹ̀ ò kì í ṣú, nítorí pé ọlọ́run máa ṣàánú fún mi níbi tí mo wà yìí, àti òtítọ́ rẹ̀ dé àwọn sánmọ̀. Òtítọ́ rẹ̀ is bankable, o lè mú lọ báǹkì kó lè káàṣì ẹ̀, very reliable. Ọ̀rọ̀ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, ọ̀rọ̀ ọlọ́run. Dáfídì sọ pé ọ̀rọ̀ yìí ó ga ju àwọn sánmọ̀ lọ. Ọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ òótọ́ ni. Ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ òun lọ́lọ́run. So Dáfídì sọ pé ìdí tí mo fi mọ̀ wípé mo máa kúrò ńbẹ̀ yẹn, mo máa gbé ọ̀gá láàrin àwọn ènìyàn, mo sì máa lọ sí orílẹ̀-èdè ní pé mo mọ̀ pé àánú rẹ ó dé ọ̀run, ilẹ̀ àánú rẹ kò kì í ṣú, àti pé ọ̀rọ̀ rẹ tó bá ti sọ òótọ́ ni, kò kì í yẹ̀. Tó bá ti sọ ó máa rí bẹ́ẹ̀ ni. What a beautiful faith. Téèyàn bá lè nírú faith bẹ́ẹ̀ sínú ọlọ́run, kí ló kù tọ́lọ́run ò ní ṣe fúnyàn? Ọkàn èèyàn á balẹ̀, ọkàn èèyàn á balẹ̀, torí pé àìmọ̀ ọlọ́run ó ní àṣẹ gbàgbọ́ o. Àìmọ̀ ọlọ́run, téèyàn bá mọ ọlọ́run dáadáa, the more you know God, the more ni faith èèyàn nínú ọlọ́run o. Ó wá conclude pẹ̀lú nǹkan tó sọ ní verse 5, òun náà ló fi conclude ní verse 11. Ó ní gbígbéga ni ọ́ ọlọ́run ju àwọn ọ̀run lọ, àti ògo rẹ ju gbogbo ayé lọ. Gbígbéga ni ọlọ́run. Kí Dáfídì tó dé, gbígbéga lọ ọlọ́run. Nígbà tí Dáfídì dẹ̀ kọjá tán, gbígbéga lọ ọlọ́run. Ọlọ́run ò yí padà, ọlọ́run ò kúrò, ibi tó wà náà ló wà. Gbogbo ayé máa gbé ga ni, gbogbo ayé ń gbé Jésù ga ni, áńgẹ́lì sì ń wólẹ̀ fún un. Àwa náà láti máa gbé ọlọ́run ga, a láti máa wólẹ̀ fún ọlọ́run ni, nítorí pé àánú ọlọ́run yìí kò kì í kó láéláé ni o, kò kì í kúrò láéláé ni. Òtítọ́ rẹ̀ òótọ́ sì ni ọ̀rọ̀ rẹ̀. 1 Thessalonians 5 verse 24. Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 24. Olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é. God is faithful o. Olódodo ni o lọ́lọ́run, awálà kìí ṣe olódodo o. Tọ́lọ́run bá ti sọ pé nǹkan báyìí ni bẹ́ẹ̀ ni o, kò tún yí padà, kò kì í yí padà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé Dáfídì sọ wípé Olúwa máa rán àánú sí òun láti ọ̀run wá. Olúwa máa rán àánú, Olúwa máa rán òtítọ́. Ta lòtítọ́ náà? Jésù Kristi ni. Olúwa sì gbọ́ àdúrà Dáfídì lóòótọ́, ó sì rán òtítọ́, ó sì rán sí wa láti wá gbà wá là, nítorí pé Sátánì olè ni, òun wá láti wá jalè ni, òun wá láti wá pa ni, òun wá láti wá parun ni. Ṣùgbọ́n Ọlọ́run Jésù Kristi wá kó ba lè fún wa ní ìyè, àní ká lè ní ọ̀pọ̀lọpọ̀ ni o, ìyè àìnípẹ̀kun ni o. Tá bá kúrò bí ta tún máa lọ continue lọ́run ni o. Orí Jésù Kristi wá láti wá fún wa. John 10:10 òun ló sọ bẹ́ẹ̀. So tó bá fẹ́, o fẹ́ ní ìyè yìí, o ò fẹ́ kí ọ̀tá, o ò fẹ́ kí Sátánì, o ò fẹ́ kó jalè ẹ, o ò fẹ́ kí Sátánì tiẹ̀ fi nígbà tó bá kúrò bí, o fẹ́ ìyè àìnípẹ̀kun yìí, o fẹ́ lọ bọ́ lọ́run, o fẹ́ bá gbé. Ayé tá wà yìí fún ìgbà díẹ̀ ni o, is short. The real life, nǹkan tá ń pè láyé gangan kò ní ti ọlọ́run yẹn o. Eternal life, ìyẹn là ń pè ní ayé o, ìyẹn gangan ní ayé. Ẹni tí ò bá sì ti ní Jésù Kristi, tí ò gba Jésù Kristi, kò sí bó ṣe lè débẹ̀ o. Torí Jésù Kristi sọ pé èmi ni ọ̀nà kan tó jáde sí ọ̀run. Kò sí ẹni tó lè wá sí ọ̀dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi. Jésù Kristi ni ọ̀nà. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, ó fẹ́ máa wà lábẹ́ ààbò rẹ̀, torí ọmọ rẹ̀ nìkan ló lè wà lábẹ́ ààbò rẹ̀. Tó bá ń ṣọmọ ẹdìyẹ, ṣé o lè sá lọ sábẹ́ ẹ̀ pé kó fìyẹ́ bò? Kò possible. Ó láti jẹ́ ọmọ ẹ̀. Tó bá sáwá aràgàbò ẹ̀ because ọmọ ẹ̀ ni ọ́. Tó bá mọ̀ pé irú eléyìí ló wù ẹ́, wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Àbí ńgbà tí ṣòro débi tí bí Dáfídì ṣe sọ wípé
èmi ò níbi kankan tí mo tún fẹ́ lọ, ọlọ́run yìí nìkan ni mo gbẹ́kẹ̀lé. Ìwọ náà ti lọ, o ti lọ bí, o ti lọ sí, o ti lọ dí. Ìwọ náà mọ̀ pé tí agogo bá dún lẹ́nìí, o ò lè méèkì ẹ̀. Ó dá ìwọ fúnra ẹ gan mọ̀ pé o ò lè méèkì àti bá fẹ́ tanra ẹ. Oore ọ̀fẹ́ wà. Èèyàn lè backslid, kò ṣe nǹkan tó dáa, but it happens. But ọlọ́run yìí is a God of many chances o. Aláàánú ni o. Àánú rẹ̀ gbadé ọ̀run ni o. Á tún gbà ọ́. Á sì tún kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí. Wàá sì tún di ọmọ rẹ̀. Tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tó fẹ́ kọ̀ ìṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀, ó fẹ́ kọ̀ sílẹ̀, ó fẹ́ fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọlọ́run yìí nìkan ṣoṣo. Kò tún sí plan B, kò tún sí plan C. Òun nìkan ló fẹ́ kó jẹ́ plan yẹn, nítorí pé ìyà nípẹ̀kun, ò fẹ́ kùnà ìyà nípẹ̀kun. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ pẹ̀lú ẹnu tó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé Jésù Kristi ni ọba, Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Àwọn àti tí máa kọ́ máa ń ṣàn títí ẹ lọ́jọ́ náà, àríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Today is a day of salvation. Today is a day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. Thank you, Lord Jesus.